Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́? Ṣé dáadáa ni mo bá yín? Ọ̀dẹ̀ ọdún bí? Gist tèmi tá a gbọ́ ó tún skento o, ó lágbára o. Ibi tá a bá dé gist lánàá òun láti máa bẹ̀rẹ̀, ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ bí. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Long life and prosperity. Gbogbo ẹ̀yin subscribers mi, mo dúpẹ́ ní ọwọ́ yín gan-an fún àdúrótì yín, fún ìfẹ́ tẹ́ ní sí Mashola Gist TV. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share gbogbo àwọn gist wa, gbogbo ẹ̀ lárí. A dúpẹ́ ní ọwọ́ yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹ̀ ní tọrọ jẹ, ẹ̀ ní tọrọ mu. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Kábíyèsí máa yé jẹ. Bàbá wa Erin ńlá máa yé jẹ. In fact, very romantic king ni bàbá wa Erin ńlá. Ibi tá a bá gist dé lánàá ò ní wípé àwọn sisi wa gbogbo yìí ṣe mọ̀ pé ní àní dárúkọ wọn anybody mọ́ lórí channel yìí. Àwa kàn ń ṣe gist tiwa ni. Wọ́n ní wọ́n ti prepare gbogbo oúnjẹ alárìndòdò. Oúnjẹ wo ni ò sí ń bẹ̀? Iyán, àmàlà, àyàmáṣe. Ẹ̀yin èèyàn ẹ máa dárúkọ oúnjẹ, àsáró, fried rice, jollof rice, àmàlà pẹ̀lú ọbẹ̀ ewédú, ẹran oríṣiríṣi panla. Ẹ mọ̀ pé royal house oríṣiríṣi nǹkan náà máa gbé sórí tébù fún bàbá Erin ńlá láti jẹ. Ṣùgbọ́n bàbá Erin ńlá máa jọ àwọn àǹtí wa yìí lójú o. Wọ́n nígbà tán máa prepare oúnjẹ tán báyìí, wọ́n ní bí kábíyèsí bó ṣe pé àwọn aláàgọ́ àti onílù nìyẹn, mọ̀ pé ilé aláyọ̀ nílé bàbá wa gbogbo ẹ̀ máa ń dún ní wọ́n náà ti ń lu ìlú yẹn ẹ mọ̀ bó ṣe máa ń lu aago yẹn. Wọ́n láwọn sisi wa gbogbo ẹ̀ wá ń wè pé kí ló ń ṣẹlẹ̀. Tí kábíyèsí ò bá jáde wọn lè lu aago. Ṣé kábíyèsí ń jáde ni? To their own imagination o, bàbá wa bá bọ́ sínú ọkọ̀ o, bí wọ́n ṣe lọ nìyẹn. Ẹ mọ ibi tó ń lọ, ẹ guess. Ẹ̀yin èèyàn lè ṣe àwọn kí mo sọ fún yín pé Dr. Elizabeth náà wọ́n ti lọ sí Èkó nítorí àmọ́ bóyá máa attend royal dinner tí Queen Naomi ṣe o. Wọ́n ní kábíyèsí gbé Queen Naomi lọ sí special resort lÉkòó. Special resort tó jẹ́ pé wọn ò gbé wọn lọ rí. This is another celebration. Ipe wọ́n fẹ́ mark appointment tí kábíyèsí gbà. Wọ́n ní àwọn sisi wa gbogbo yìí ń wè pé bo ni bàbá Erin ńlá lọ. Ẹ̀mẹ̀pọ́n láwọn kan tó máa ń ṣòfófó fún wọn. Èèyàn lé wọn ní bọ́n ṣe gbé sí àwọn àǹtí wa gbogbo ìlétí nìyẹn o. Wọ́n ní bàbá Erin ńlá kan tó wọnú mọ́tò wọn sọ fún wọn wípé gbogbo oúnjẹ yẹn, gbogbo àwọn tó wá kí àwọn fún appointment kí wọ́n share ẹ̀ fún wọn, kí wọ́n jẹun, kínú wọn dùn. Wọ́n ní nǹkan tí bàbá Erin ńlá sọ fún wọn kan tó kúrò nínú ààfin nìyẹn. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé ìtú lágbára. Wọ́n ní àwọn àǹtí wa wọ́n ní wọ́n á lọ tilẹ̀kùn mọ́ orí. Bá a ṣe gbọ́ ni omi ò bá bàbá Erin ńlá gbé inú ààfin o. So wọ́n ní bí bàbá Erin ńlá ṣe gbé Queen Naomi lọ sí resort yìí. Wọ́n ní in fact it was a romantic period fún bàbá Erin ńlá àti Queen Naomi. Mi wá mọ̀ bóyá Tadé ní káwò tẹ̀lé wọn, àgbọ̀ bóyá Tadé ní káwò tẹ̀lé wọn, bọ̀ wọ́n ní Queen Naomi àti bàbá Erin ńlá náà lọ sí resort yìí. Ipe ó wà very very romantic. Ẹ mọ̀ tó máa tan candle síbi dinner. Bí a ṣe gbọ́ gist yẹn, wọ́n ní wọ́n tan candle síbi dinner. Ipe àwọn tó dẹ̀ lọ gbé fún àwọn sisi wa gbogbo yìí, wọ́n ròyìn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀. Irú àwọn gist yìí kò yẹ kí àwọn sisi wa gbogbo yìí máa gbọ́. Tó bá ti ń gbé bọ̀ báyìí ó yẹ kán sọ fún wọn pé no àwọn ò fẹ́ gbọ́ because wọ́n kàn máa pòkọ̀ ọ̀bànújẹ́ fún yín ni.
ẹ̀yin èèyàn lé Queen Naomi àti bàbá Erin ńlá wọ́n love ara wọn, wọ́n ti love ara wọn jù. Ṣé ẹ rí tí Ọlọ́run tó bá fi ìfẹ́ sí àárín ọkùnrin àti obìnrin, kì í ṣe nǹkan kékeré, ni ìfẹ́ tí kábíyèsí ní sí Queen Naomi. Ìfẹ́ láti inú ọkàn wọn wá ni. Ìfẹ́ Ọlọ́run tó jẹ́ pé ọkùnrin máa ń ní sí ìyàwó ìhà ẹ̀gbẹ́ ẹ̀, ó ní bàbá Erin ńlá ní sí Queen Naomi. Ẹ̀yin náà mọ̀ pé láti ìgbà tí kábíyèsí tí wọ́n ti ń tẹ̀lé Queen Naomi, wọn ò rẹ̀wẹ̀sì. Ìfẹ́ wọn yìí ó increase lójoojúmọ́ ni. There was a time tá a gbọ́ tán ní ìkan nínú àwọn àǹtí wa gbogbo yìí sọ pé tí kábíyèsí ò bá rí Queen Naomi láàrin ọjọ́ mẹ́ta, pé wọ́n máa wá Queen Naomi kiri ni. Bó ṣe yẹ kó rí nìyẹn. Nítorí ìfẹ́ tí bàbá Erin ńlá ní sí Queen Naomi kì í ṣe ìfẹ́ kékeré. Ìfẹ́ tó jẹ́ pé wọ́n fi hàn gbogbo wa wípé àwọn nífẹ̀ẹ́ Queen Naomi ni. Àtìgbà tí bàbá Erin ńlá tán dẹ̀ ti wà nínú ìrìn àjò yìí pẹ̀lú Queen Naomi, ìfẹ́ wọn ò dínkù rí, ṣe ni ó ń peléke sí i. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí iná ìfẹ́ yìí kú ní agbára Ọlọ́run. Ṣùgbọ́n advice mi ò ní pé tí obìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin, nǹkan tó dáa ni. Tí ọkùnrin bá dẹ̀ nífẹ̀ẹ́ obìnrin, nǹkan tó dáa ni. Ṣùgbọ́n tí obìnrin bá fẹ́ ọkùnrin nítorí ipò, nítorí owó, nítorí title àti nítorí orúkọ, ẹ mọ̀ pé nǹkan tí wọ́n bá rí níbẹ̀ wọ́n máa fara mọ́ ni. Because gbogbo nǹkan òun kọ́ ni ó máa rọrùn fún irú obìnrin báyẹn. Okay, ní ìsìn à ń sọ pé kábíyèsí wọ́n láìkan máa wà pẹ̀lú Queen Naomi, wọ́n láìkan máa wà pẹ̀lú Queen Naomi. Kí ni nǹkan tí kábíyèsí fi máa ń lọ sọ́dọ̀ Queen Naomi? Kí ni nǹkan yẹn? Kí ni reason tó jẹ́ pé every time ni kábíyèsí fi máa ń lọ sọ́dọ̀ Queen Naomi? Àwa yìí a lè sọ ìdí àti nǹkan tó jẹ́ kí bàbá Erin ńlá máa lọ sọ́dọ̀ Queen Naomi ní gbogbo ìgbà. Ṣùgbọ́n àwọn náà mọ nǹkan tó jẹ́ pé àwọn fi ń lọ sí ọ̀dọ̀ Queen Naomi nítorí pé wọ́n ní ìfọ̀kànbalẹ̀ nínú. Ní obìnrin, ṣe mọ̀ pé àwọn obìnrin kan wà tó jẹ́ pé àlàáfíà, ayọ̀, ìdùnnú òun ni wọ́n máa ń bí fún ọkùnrin. Ẹ sọ fún mi, báwo ni ọkùnrin yẹn ò ṣe ní máa lọ sọ́dọ̀ obìnrin yẹn all the time? Ó máa lọ síbẹ̀ ni, because ó ti mọ̀ pé tóun bá dé ọ̀dọ̀ obìnrin yìí, gbogbo ìbànújẹ́ àti gbogbo nǹkan tóun ń rò, ó máa fi ìfọ̀kànbalẹ̀ bá òun sọ̀rọ̀ ni. Ó máa fi omi tútù sí òǹgbẹ àyà òun. Ṣé ẹ mọ̀ pé kò sí ọkùnrin tó yẹ pé kò kí ń ronú? Gbogbo àwọn ọkùnrin wọ́n máa ń ní àwọn nǹkan tó máa ń fi ọkàn wọn rò. Ẹ̀yin náà wò tó bá lọ bá obìnrin tó yẹ pára ẹ̀ gbóná, tó ní ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ló máa sọ ní gbogbo ìgbà. Òun ò fẹ́ gbọ́ o. Òun kọ́ ló ní kó fẹ́ àwọn ìyàwó yẹn o, tó bẹ̀rẹ̀ sí gbógun. Ṣé ó máa lọ sọ́dọ̀ obìnrin yẹn mọ́? Ṣùgbọ́n nígbà tó bá dọ́dọ̀ obìnrin yẹn tó yẹ pé ẹ̀sọ̀ ló fi ń bá sọ̀rọ̀, pé ẹ ní sùúrù, gbogbo ẹ̀ máa níyànjú lágbára Ọlọ́run. Okay, ẹ jẹ́ ká gbàdúrà. Ṣé irú ọkùnrin yẹn ṣé kò ní padà lọ sọ́dọ̀ obìnrin yẹn? Ẹ wá ní kábíyèsí ń wá Queen Naomi kiri. No, wọ́n ní wá Queen Naomi kiri. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Tún máa fún yín ní update tá a bá tún gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi, mo ṣe máa ń sọ. Allegedly ní gbogbo àwọn nǹkan tá a wá torchlight sí o. Mi ò bá bàbá Erin ńlá gbé inú ààfin. Orúkọ mi ni Máṣọ́lá kò yẹ padà, ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní July 15 á bá wa láyọ̀ àtàlàáfíà. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.